ìgbà míì ìpèníjà yẹn máa ń ní agbára débi wípé Ọlọ́run bá máa ń fi dányàn wò débi wípé yóò lé èèyàn ó ṣe àwọn nǹkan tí ń bẹ níkápá ọmọnìyàn tó yẹ kéèyàn ṣe, kò ní fún yàn result. Eléyìí máa ṣẹlẹ̀ tó ṣe wípé ẹ gbìyànjú ẹ kàrókíà gbogbo ẹ ṣe, síbẹ̀síbẹ̀ náà ẹ ní ṣe kí ni o, èèyàn ò ní rí result. So kò sí nǹkan tẹ́rú ó ṣe, n tí ń ṣe bọ̀ náà ni ó máa ṣe o, kò ní fi Ọlọ́run Ọba Allah lẹ̀ subhanahu wa ta'ala. So n tí èèyàn ó wá gbìyànjú ni pé èèyàn ó wá lékúnnú àdúrà, èèyàn ó wá bẹ Ọlọ́run Ọba pé kó jọ kó mú ìtọ́sọ́nà wá níbi àlámọ̀rí yìí tí ara ó fi ṣe kí ni o, tí ó ń tàn ó fi gbádùn tara rẹ̀ ó fi yá. Ló fi jẹ́ wípé inú àwọn nǹkan tó máa ń wà recommended fún cases tó bá fẹ́ lè pé àti ẹ̀mà ṣé sehru ni, ṣé ainu ni, ṣé hasadu ni, ṣé kíní ni, gbogbo àwọn tó possible tó lè jẹ́ ni Ọlọ́run ò ṣàfihàn èyí tó jẹ́ fún wa ń bẹ̀. Torí ẹ̀ tí kéèsì bá le, èèyàn máa bẹ Ọlọ́run Ọba láti ṣe kí ni o, láti jẹ́ pé kó ń tọ̀hún kó ṣàfihàn kí ni problem òun gangan, then kí lọ́nà àbáyọ. Náà cases tí máa sábà le jù náà ni sihr, àṣàsí máa ń le púpọ̀. So tásàsí bá wá le débi tó le dé, in téèyàn máa bẹ Ọlọ́run ni pé kọ́lọ́run kó fàyè àṣàsí ní hàyàn, kọ́lọ́run kó fàyè àṣàsí ní hàyàn. Bó bá ṣe pé bóyá pé inú odò ni, kọ́lọ́run kó fi hàyàn, kó fi ibi tó wà hàyàn. Tó bá ṣe pé orí igi náà kàn mọ́ ni, kọ́lọ́run kó fi hàyàn. Tó bá ṣe pé inú kànga náà fi sí ni, kọ́lọ́run kó fi hàyàn. Tó bá ṣe pé abẹ́ àrò ni wọ́n bò mọ́ ni, kọ́lọ́run kó fi hàyàn. Eléyìí máa ń jábà jẹ́ kí ni o, ní máa ń jẹ́ kí ìtọ́jú ní tètè yá. Torí pé ibi tán bá ṣe é sí, tó bá ti mú, tó bá ti tú ká, ní tó ń ṣe ọ́ ti lọ automatically nù. Yàtọ̀ sí pé ká máa ka Al-Qur'an, ká máa ṣe àwọn àsìbáàbù ní díẹ̀díẹ̀ ni ó máa ṣe kí ni o, ni ó máa bàá jẹ́. Torí pé Ọlọ́run bá sọ nínú Al-Qur'an gan pé ma jitum bihi sihru inna Allaha sayubtiluhu. Ń tẹ́ mú wá lásàsí, Ọlọ́run sayubtiluhu. Sin tẹ̀síwífù, yubtiluhu ìyẹn ni pé màá padà bàá jẹ́, kì í ṣe pé màá bàá jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. So torí ẹ̀ síhìrù ìmọ̀ ṣe kí ni o, ìmọ̀ pẹ́ kó tó lọ, téèyàn ò bá ti màyé ibi tó wà láti lè tú ká àbí láti lè bàá jẹ́. So torí wípé ẹ̀rí eléyìí tó wá tá a fi mọ̀ gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe wà nínú Bukhari, tá Ànábì sọ fún ìyàwó Aisha radiyallahu anha pé ìrẹ́ Aisha, mo béèrè lọ́wọ́ Ọlọ́run Ọba mi nípa tí ń ṣe mí pé kó ṣàánú mi, Ọlọ́run wá fi hàn mí. So làwọn màláíkà méjì kan wá bá mi, Ànábì lálàá ni, wọ́n wá bá mi, wọ́n dá mi jókòó, wọ́n ń béèrè lọ́wọ́ ara wọn pé kí ló ṣe ọmọ yìí, wọ́n ní àmọ́túbóòbù, wọ́n ti ṣàṣì ni. Ẹnìkan wá béèrè pé ta ni, wọ́n wá ní Lubaydul Asam, pé Lubaydi ló ṣiṣẹ́ ni, ibo náà fi sí inú kànga. Kúlà òzù méjèèjì ò sọ̀kalẹ̀ àfi lẹ́yìn ìgbà tí wọ́n lọ yọ kí ni o, tán yọ ọ́ kúrò nínú kànga tí wọ́n tú, wọ́n wá tó ké kúlà òzù méjèèjì sí. So gbogbo ẹni tó bá fẹ́ yanjú, tó bá yẹ pásàsí ni tí ń bá jà, ó ní láti kún fún bẹ́ẹ̀ Ọlọ́run Ọba kọ́lọ́run kó mú ìtọ́nisọ́nà wá tí ó fi ṣe kí ni o, tí ó fi yanjú àárín ni, tọ́lọ́run fi gáìdì ẹ̀ tí ó fi mọ̀ pé ibi tán ṣiṣẹ́ nì sí ni náà nǹkan tó pàtàkì tó yẹ ká máa ṣe kí ni o, ká máa kíyèsí nù. Tá bá ti ń kíyèsí eléyìí, téèyàn bá ti bẹ Ọlọ́run, ó lè jẹ́ pé Ọlọ́run Ọba yóò sọ ibi tó wà fún ni bóyá kéèyàn lálàá, tàbí kọ́lọ́run Ọba kó ṣọ̀nà kan sí kejì tí nǹkan yóò fi bàjẹ́ níbi tí ó wà. Sọ bẹ Ọlọ́run Ọba nú àánú rẹ̀, gbogbo ẹni tán ṣàṣì pátápátá kọ́nà kó mọ́ ṣàbà tú dé àṣàṣì wọn, bẹ Ọlọ́run Ọba kó mọ́ ṣàbà kó bá ease affairs wọn, kó ṣàánú àwa náà, kó protect wa tọmọtọmọ, tayátayá, tẹbítẹbí, taratara, tójúlùmọ̀, kó mọ́ ṣàjọ, kó mọ́ ṣàlà wá kó níbi gbogbo aburú ntí ń mí àti ntí ò mí, èyí tó ń bó oòrùn yọ, èyí tó ń bá oòrùn wọ̀, èyí tó ń bó òṣùpá yọ, èyí tó ń bá ra sán, èyí tó ń bó òjò rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà táwọn ẹni òkùnkùn tí wọ́n fi máa ń gbà ṣiṣẹ́ ṣàṣì ní kọ́lọ́kọ́ mọ́ṣá protect ẹni kankan wa bihawlillahi wa quwwatina wa rahmanir rahimin sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in.